Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Bó lójú ọjọ́ lọ́dọ̀ yín, ọ̀dẹ̀ ọ̀dà bí. Gbogbo etí tí ń gbọ́ mi nínú ilé yìí ò búwó omi là máa gbà ní gbọ́ bùwá àgbo. Ilé ò ní gbóná mọ́ wa, ọ̀dẹ̀dẹ̀ ò ní nà wá. Àní rìnrìn Ìbàdàn láàrin Èkó o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò, àjò ó jò fún yín ni ẹ̀ ní jò sájò. Gbogbo aláboyún ilé yìí wẹ́rẹ́ là á gbọ́ o. Gbogbo àgàn yóò tọwọ́ àlàbòsùn. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́, ọkọ̀ ọba àdáàbọ̀ ò ní sa yín lẹ́sẹ̀ o. Gbogbo ìṣòwò ayé ò ní daṣọ gbèsè bọ̀ yín lọ́rùn. Gbogbo ẹ̀yin alápàtà ẹran lá máa pa ẹ̀ ní pààyàn. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Wọ́n fẹ́ kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ kẹ́kọ̀ọ́ lórí ewé gbàgùdá. Ewé gbàgùdá. A tún lè ní ewé ẹ̀gẹ́ tàbí ká tún ní ewé pákí tàbí ká wá pè ká ní ewé kàsáfà. Síbẹ̀ nípa àtò ó pé ẹ̀gẹ́ yìí pé oríṣiríṣi. Ẹ̀gẹ́ yìí pákí ó pé oríṣiríṣi. Ìkan bẹ àwọn Yorùbá wọn a máa mìnàjé rẹ̀ mọ́ èlùbọ́ láti fi ro àmàlà. Ẹ má sì mí gbọ́ o, gbogbo pákí òun là á fi ṣèlùbọ́ o. Ìwọ̀n mo fẹ́ sọ fún wa ní pé ọ̀kan ń bẹ tó jẹ́ pé wọ́n á máa gun mọ́ṣu tó jẹ́ pé í máa ń tú. Àlàyé tí mo fẹ́ ṣe fún wa nìyẹn o. Pákí tí máa tú kódà èèyàn lè jẹ lásán ṣùgbọ́n ọ̀kan ń bẹ kì í tú. Àlàyé rẹ̀ mọ̀ṣẹ́ là kalẹ̀ torí ewa yìí. Ọ̀kan á máa tú wọ́n máa pè é ní pákí tútù. Èyí tí ń tú yìí òun náà ni wọ́n máa mix mọ́ iṣu wọ́n máa gun pọ̀ tí ó sì fà dáadáa. Àwọn ará Faransé ni wọ́n pè ní ménangé. Èyí táwa pè ní miss ménangé làwọn pè. Irú ewé pákí wo la wá ń sọ̀rọ̀ lórí ẹ̀? Ewé ẹ̀gẹ́ wo la fẹ́ ń sọ̀rọ̀ lórí ẹ̀? Gbogbo ẹ̀gẹ́ kọ́sà ti jẹ́ ewé ẹ̀gẹ́. Ewé ẹ̀gẹ́ tó ń wò yìí ó ní agbára o. Torí ẹ̀ la fi máa ń sọ fún wa yìí pé àwọn bàbá wa wọ́n ní ewé gbogbo lòògùn. Ohun téèyàn bá mọ̀ òun ni ọmọ. Wọ́n lè máa wò ká ṣé kàsáfà tó kàn just like that. Ohun tọ́lọ́run ọba dá kì í ṣe just like that o. Gbogbo ohun tọ́lọ́run ọba dá with important things lọ́lọ́run fi dá. Pẹ̀lú nǹkan pàtàkì òun lọ́lọ́run fi ṣẹ̀dá gbogbo nǹkan tí ń bẹ láyé. Ọlọ́run ọ̀dá nǹkan ẹyọkan kó wà useless láyé. Pẹ̀lú important things lọ́lọ́run ọba fi dá fún ìwúlò èmi àtẹ̀yìn. Ṣòkúdáyè ní ewé ẹ̀gẹ́. Àwọn èèyàn máa bèrè lọ́wọ́ mi pé ìdí tẹ́ jẹ́ ṣòkúdáyè. Bàbá bu páúdà rẹ̀ sómi tá à ń pè ní láfún tó yí lámàlà tọwọ́ ọbẹ̀ látọ̀ dá sí àbí ọbẹ̀ ewédú àbí ọbẹ̀ ẹ̀gúsí. Ẹni ebi bá ń pa bí kò bá fẹ́ pa ń gbà ń ṣọ̀ṣọ́ dáyè ṣòkúdáyè ni. Ìmọ̀ máa làáfi ara dúró. Kódà kú ọ̀dọ̀ Ọlọ́run dúró o, ẹ má sì mí gbọ́ o. Ṣùgbọ́n ẹni tí ọba lóúnjẹ ńlé òkú ni o. Ọlọ́run má pè wá lókú o. Pàápàá àwọn ọkùnrin Ọlọ́run má tẹ wa.
oúnjẹ àtowó la fi ń sọkọ obìnrin o àti gúndì àwọn ẹlòmíràn tó máa béèrè pé wò ní jẹ́ gúndì máa wá kí nígbà ọkùnrin àbá lè ṣe dáadáa sọ lẹ́nu lọ́dọ̀ ìyàwó rẹ̀ ọ̀ lẹ́nu ìwọ tó sì lè ṣe dáadáa tó ọba lóúnjẹ ńlẹ̀ tó sì lówó lápò ọkọ bá ń sá ni ọ́. kí ni kókó ibi tá a fẹ́ lọ ewé ẹ̀kẹ́ ẹ wà àwòrán rẹ̀ dáadáa ẹ rí i pé ó ti wà ní lílọ̀ jíjà rẹ̀ sì wà lẹ́gbẹ̀ẹ́ kan tá a ti já kalẹ̀. ẹni tí máa sọ pé nǹkan rìn lára òun àbí òun máa ń jẹun ojú oorun àbọ́kàn rí i pé ara òun akàn máa ta òun láì nídìí ìwé ẹ̀gẹ́ ọ̀kápá gbogbo ẹ̀ tí ọlọ́run sì fàṣẹ sí agbára èèyàn kó agbára ọlọ́run ni gbogbo ìdílé ló wúlò fún o kọ̀nà yín lówó o ìdí ikù àwọn ẹlòmíì tí ẹ máa pè mí kí ló dé tẹ̀ fi gbogbo ẹ lẹ́ àpàtà jẹ́ pé ọ̀fẹ́ lọ́lọ́run rọ̀jò fún wa kò gbó lọ́wọ́ wa tá a fi mímímí tá à ń jẹ jíjẹ tá à ń jí lálàáfíà ọ̀fẹ́ ni lẹ́yìn ká dúpẹ́ fún un. aláìjúbà àfògùn sínú kú ẹni tí ọba ti lè fàṣírí ọwọ́ bàbá rẹ̀ lẹ́ wọ́n náà ní jogún àṣírí ọwọ́ bàbá ẹni ẹlẹ́ni o àwọn èèbó wọn ò dé àṣírí bàbá wọn mọ́lé òun ní já máa rí fóònù lówó. àlẹ́ mi a máa sọ̀rọ̀ kan àwọn dìndín kan ní ṣóògùn tó ọba ti wá gbọ́ lórí afẹ́fẹ́ wọn á lóògùn ọ̀ rí pé rírì ò pé fóònù tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bàbá àti ẹ ló ṣe é. ọ̀rọ̀ ọkàlà ọ̀rọ̀ tó mọ̀ sọ ọkàlára ìgbàdí ìwèrè lásán ni wọ́n máa gbé kiri òòrò orí débi pé ẹ gbọ́ àwọn wo ló ṣe eléyìí oúnjẹ ló ń kó káàkiri àfọ̀ṣẹ ló ń kó ká ta ló bẹ̀rẹ̀ ẹ lọ́wọ́ rẹ̀ ní wọ́n bá gbé yẹn rẹ lọ general hospital yẹn náà lọ́mọ pé gbogbo ìgbàdí tó ń kó káàkiri irọ́ lásán ni ìwọ tó o bá ti mọ nǹkan àrùn ọmọ kankan tó o bá pè oníṣègùn mi ìpè lágbájá ayájókòó bó ṣe wà yìí oògùn àrùn tó dájú ọyà sáré ka 40 bó ṣe jókòó balabala ni wọ́n máa wí oògùn ọlọ́tí ni wọ́n máa kà kalẹ̀ fún yín àkàpọ̀ àbàtì àdá àṣìṣe náà bọ̀ àmà lò ọ̀fẹ́ mu ọtí tẹ́lẹ̀ ni ọ̀fẹ́ máa mu ọtí oògùn ìbówò lórí tí wọ́n pè ẹ̀dá ní ògógóró ẹgbìyànjú ẹ kẹ́kọ̀ọ́ ewé àti egbò bó la ṣe é lò ìmọ̀ pọ̀ ìmọ̀ fẹjú lọ kẹ́nẹ́nẹ́ káàkiri ìgbà tí àwọn ará Ghana tí wọ́n ṣe oògùn kan jáde ní bí ọdún díẹ̀ sẹ́yìn ọríjì àwọn èèyàn wọn Nàìjíríà wọ́n rí i pé kinní náà tà kálukú náà wọ́n bá kojú bọ́lẹ̀ kinní kan bí kálukú sáà fi tiẹ̀ jáde kálukú àwọn èèyàn tó ti dákẹ́lẹ́ra o wọ́n tó ti dákẹ́lẹ́ra àìdákẹ́lẹ́ra ẹ máa ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ẹ ti máa gbé nǹkan àlàáfíà jáde. ẹ wo ewé yìí dáadáa gbogbo òdílé kọ̀ọ̀kan ló yẹ kó ní lọ́wọ́ ẹ ṣe é ní páúdà báyìí ẹ jà ní tútù ẹ wàá sa ẹ má sa sóhùn ẹ sa síbòjì kọgbẹ bóòlù ẹ ti wá ṣe. ìyẹ̀rù ọ̀kìn ooo mọ̀kọ́lá lọ́mí mi ìyẹ̀rù ọ̀kìn ooo ìyẹ̀rù ọ̀kìn ooo mọ̀kọ́lá lọ́mí mi ìyẹ̀rù ọ̀kìn ooo. orí mi kúkú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dédé ọlọ́pàá àmọ́jọ ọmọ kò mọ̀ ká ọmọ òòtà ọjà ọlọ́lọ́mí ọmọ àti ìtúndókọ ìyẹ̀rù ọ̀kìn ọlọ́pàá ọ̀la ní bínú rẹ̀ lé. sẹ́rí ewé yìí pé ṣé wà yìí tẹ́tí lọ́ yìí odóògùn ẹ wàá wá ìyèrè yóò pọ̀ ẹ wàá kànáfùrù yóò pọ̀ ọmọ inú atare kò níye wọ́n máa ń ta agolo lẹ́pìkì rẹ o agolo mílìkì rẹ mo wí o bẹ́ẹ̀ bá dé Òròkàn lẹ́kọ̀ọ́ wọ́n ń tà mbẹ́ Òròkàn àwọn tó bá mi kó dáadáa wọ́n ti mọ ibi tí ń wí Òròkàn wọ́n máa ń ta kán bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ẹ̀ tìrì wọ́n dì bẹ́ẹ̀ dóyìnbó náà ẹ̀ bá bẹ́ẹ̀ dábẹ́kúta ẹ̀ bá
bẹ́ẹ̀ dé ọjà Abódè Ìbàdàn ẹ bá àti gbogbo ọjà abẹ́tẹ̀ bá ti tí wọ́n ń ta kódà bẹ́ẹ̀ dé Tọ́pá bẹ́ẹ̀ dé Àjàrà kódà ọ̀pọ̀ káàkiri ní orílẹ̀-èdè Benin gbogbo bí wọ́n ń tà ìyèrè kànáfùrù àtàrí lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ẹ̀rù ìbáàjá lamọ́lẹ́rí ìbáàsì jẹ́ ẹ̀rù sírí èwo ni wọ́n ń pè ní ẹ̀rù sírí òun lèyí tọ́kánu pọ̀ tí ọ̀lanu àápè ní ẹ̀rùn àwọ̀ká àápè ní àwọ̀ká pé nítorí pé ọ̀ká kò lanu ṣùgbọ́n bẹ́ẹ̀ lo alámọ́ bẹ́ẹ̀ sì lo àwọ̀ká èyí tọ́ká kò yẹn náà ọ̀kan náà ni. ẹ wà ọ̀nà ẹ kò sí gbogbo ẹ pèpàdé dínú odó sẹ́mọ̀ká ẹ ti eléyìí ẹ ti sọ ọ́ di pàwọ́dà ẹ ti kó sẹ́gbẹ́ kan atalẹ̀ wà ń bẹ́ẹ̀ ẹ ti fi atalẹ̀ sí i. Tọ́ okù àlùbọ́sà áyù yọ pọ̀ ẹ kó sí ẹjẹ́ wọn ó gbìn kó kúnná dáadáa. ọ̀tẹ́lẹ́lẹ́gbẹ̀jì ọmọ ní báwọn bọ̀wọ́ èdè òwò ọmọ lálọ́mí ogun lẹ́nu abẹ ní tọ́ni débi ṣe fún mi ṣe fún ọ. ọmọ kò bọ́tà lórí ọmọ òòṣà ọjà. ìyẹ̀rù ọ̀kí o ẹ̀kọ́ lálọ́mí mi ìyẹ̀rù ọ̀kí o. ẹ̀yin lọ́mọ ìjà kan tí wọ́n ń jà lọ́fà níjọ́ ọjọ́ sí. ó sojú koro nínú oko ó fi tún sojú ebè lọ́fà. ó sojú lọ́fà kalẹ̀ ọmọ lálọ́mí. ìjà yìí sojú lábùnánà bọ́ọ̀rùn. ọmọ ànàmọ́ wọn ti jà lọ́fà. ọmọ akápá. sẹ́ni tẹ bá ti wá ṣe báyìí tán ẹ wàá wá òbú òtóyọ̀ ṣe rí bí iyọ̀ tá à ń ṣe bẹ̀yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ọ̀dọ̀ àwọn eléwé ọmọ ní kẹ́ ẹ lọ wọ́n tà fún yín ọ̀rọ̀ sì ń bọ̀ wá lórí òbú òtóyọ̀ gangan fúnra ẹ o ẹ má jù kó ju ṣe mọ̀ bí ọmọ rí ìdérí ọtí sí rí ká sọ pé bíi Coca-Cola àwọn èèyàn mi ní Kútọ́ ni wọ́n sọ pé Coca ṣẹ́rí bí ọmọ orí rẹ̀ ṣe rí yẹn ẹ má jẹ́ kójú bẹ́ẹ̀ lọ ẹ lọ́ kó kúnná ẹ dà á sí ẹ ti dá gbogbo ẹ̀ sí. ọmọ ti jà lọ́ba ọmọ àgbọn pápá kó eriwo ọmọ àfàjùbà kẹgbẹ́ ẹ̀fà ọmọ wọ́kùnrin so lọ́sì kẹfẹ́dínlógún ọ̀fọ̀ ọmọká ó ní bàkà lè wo owó ọmọ lálọ́mí ẹbí oníṣìyàn ànàmọ́ olúwarí ọ̀dọ́fà ní ànàmọ́. ẹ wàá da gbogbo ẹ̀ pọ̀ papọ̀ mọ́ ewé ẹ̀gẹ́ tí ẹ ti sọ sí páúdà tó ti wà ńlẹ̀ ọyẹ wa ṣẹ̀ṣẹ̀ míìsì ẹ̀ pọ̀ kẹẹ̀tọ́gún ìgbà tẹ́ ti tógún tó tó ti ṣe lọ́múlọ́mú dáadáa. ọlálọ́mí ọmọ abísúndé ọkọ̀ ìyẹ̀rú ọ̀gbìn ọ ọlọ́fà àbíkí tẹ́tẹ́ lórí ẹni ìyẹ̀rú ọ̀gbìn o ẹ̀rọ ọlálọ́mí mi ìyẹ̀rú ọ̀gbìn o. ìjọ kẹgbẹ́rìndínlógún tí wọ́n. ìgbà tẹ́ ti lè pápọ̀ yìí ògùn ti dé báwo là á ṣe wá lò ọ̀nà méjìlá ẹ̀ dà sí o ẹ̀ dà sọ́nà méjì. odidi adarí lọ́parí rẹ̀ wọ́n kọ́ kẹ́mẹ́rìndínlógún kalẹ̀ lọ́fà nílé ọ̀làlọ́mí. agurukọ̀gùnkàn ọbọ̀ síbẹ̀ ọmẹ́rin agurukọ̀gùnkàn ọbọ̀ síbẹ̀ ọmẹ́rin sálámẹ̀lẹ́ eku ọbọ̀ síbẹ̀ ọmẹ́rin wọn ní dédé la ó pin ẹnì kò ní kó wá àwọn lọ owó àwọn wa kẹrin nílẹ̀ lọ́fà. àkọ́kọ́ mbẹ̀ ẹ lọ ìmí ọjọ́ tá à ń pè ní ìmí òòrùn àwọn eléèbó a máa pè ní sọ́fọ̀ ṣẹ́rí tẹ́ bá ti lọ ní ọjọ́ yìí tó kúnná dáadáa ẹ pò ìdá kan mọ́ ìmí ọjọ́ ẹ da ìmí ọjọ́ àti ìdá kan pọ̀ ẹ wàá forípò ìgbà tẹ́ ti forípò ẹ gbé sẹ́gbẹ̀ẹ́. agùnrùnkàgùnkàn ó tún ti bọ̀ ọ̀bẹ ọmọ kan agùnrùnkàgùnkàn ó náà tún bá sí ibẹ̀ ọmọ kan sálámẹ̀lẹ́ eku ọbọ̀ síbẹ̀ ọmọ kan owó wa kó kan nílẹ̀ lọ́fà péré ó wá di gbọ́nà òkìtì kàǹkó ọ̀rọ̀ náà wá dorí àwọn àgbàkodò yẹ̀rù ṣe rí èyí tẹ pò mọ́ òrí tó ti wà ńlẹ̀ tí ara bá ń roni láì nídìí àbí èèyàn ṣe ṣiṣẹ́ látàárọ̀ pé èèyàn ṣiṣẹ́ tán látàárọ̀ èèyàn rí pé gbogbo ara wó ni ẹgbìyànjú ẹ máa fi wọ́ra sùn lálálẹ́. ọ̀rọ̀ náà wọ̀ mọ́ ńlábàdìwọ̀ láti ọba ní kí wọ́n mọ̀kàn tó kù lọ́rẹ̀ látàrí wọ́n látàrí
sí atare náà jẹ́ ọ̀kan ṣoṣo wọ́n lanú atare náà tán ọjọ́ ọkọ̀ mẹ́ta péré ṣoṣo níjọ́ ọjọ́ kìíní. ara yìí ó tò kó tó dijọ́ kejì tí ó ṣe wọ̀ ọmọ kékeré lò ó àgbàlagbà lò kódà ẹni tó bá jẹ́ pé ọfà tí ń bẹ lára rẹ̀ ó ti pẹ́ yìí máa fura pé ara kan ṣàdédé máa tà wọ́n ara máa tà wọ́n tàbí èèyàn bá rí i pé ara òun a máa pààpò tí ò ní túmọ̀ ẹni kíru ẹni bẹ́ẹ̀ ẹni kọ́ máa fi para. ìjọ ọjọ́ kìíní ọjọ́ ní jẹ́ oníkálukú wọn agúrúkọ̀gún kan ọbọ̀ síbẹ̀ ó tún mọ́kù àtàrè kan agúrúkọ̀gún kan ọ̀nà tó bọ̀ bẹ̀ ọmọkù àtàrè kan sálámẹ̀lẹ̀ èkú ọbọ̀ síbẹ̀ ọmọkù àtàrè kan oníkálukú wọn. ìdákejì bó lẹ́ ti ṣe síwájú ká tó nanú bá ìdákejì gẹ́gẹ́ mo ti sọ pé orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bàbá ọgbọ́n pọ̀ káàkiri orí YouTube ṣùgbọ́n tí ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi o ẹ sì gbìyànjú kẹrí pé nọ́mbà mi ẹ pè é èmi ni mo gbé ẹ gbádùn mi nọ́mbà mi tí ẹ bá ti pè é tó dáhùn nọ́mbà tí n bá fi ilẹ̀ ni o tẹ́nìkan bá sọ pé èmi la ṣojú bàbá ọgbọ́n láti bìkan irọ́ ni o nọ́mbà wa nọ́mbà +23480 32 98 32 98 ẹ tún gbọ́dọ̀ dáadáa ẹ̀ka sí ẹ mú ọ̀dọ̀ ni ẹ má sọ ọ́ nù o mo fẹ́ kẹ́ ẹ dè é mọ́lẹ̀ dáadáa +23480 32 98 32 98 tẹ́ bá pe nọ́mbà yìí dàrẹ́tì tí ọba lọ ẹ pè mí lórí whatsapp ẹ mo lè má sí lórílẹ̀‐èdè nàìjíríà whatsapp yìí máa tẹ̀lé mi káàkiri gbogbo bí n bá lọ nù torí pé ọ̀pọ̀lọpọ̀ máa complain pé àwọn ń pè mí user busy àwọn èèyàn náà ni o kọ́ọ̀lù tí wọ́n ń kọ́ tí bá ti busy lórí fóònù ní máa fà orí bẹ́ẹ̀ tó ẹ lè pè mí lórí bóyá ìtọ́jú ara lánàá ewé àti egbò àbí lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àbí ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín bóyá ń pa àkọsẹ̀jáyé tó ọlọ́run lọ́ba tọ́mọ̀ o onígbìyànjú làwà ṣùgbọ́n mo ta bá sọ fún yín nínú ẹ̀fánú èje ẹ̀yìn wá àwa ní oṣùgbà fún ọlọ́wọ́ ọba tó fi ìmọ̀mọ̀ wá tó nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +229 54 65 19 28 +229 54 65 19 28 òkè òkun lẹ́wà ní ìsàlẹ̀ ọ̀sàlẹ̀ wà ní tó abáyín ṣiṣẹ́ yín ní abáyín fi DHL gbé ní ẹ má gbàgbé ẹ̀yin lẹ́sanwó rẹ o ayé ìgbà kan lọ́pọ̀lọpọ̀ èèyàn máa sọ pé sẹ́mi ẹ lọ bá ń gbé olójú iṣẹ́ tá ń gbé fónímọ́tò nísìnyí o iṣẹ́ tó bá ti kọjá interstate bóyá láàrin èkó gan olójú iṣẹ́ tó bá ti kọjá pé mọ́tò kan wọ́n máa gbé fún mọ́tò kan àṣírú ẹ̀ mọ́ o torí àwọn onímọ́tò wọ́n ń ṣe mànàmáná lójú ọ̀nà DHL láàbò gbé fún yóò sì gbòòrò wá ka ọmọlé rẹ̀ wọ̀ báyìí ṣùgbọ́n yìí lẹ́sànwó rẹ̀ o ẹ máa bá ń kà lọ. ẹrù bàbá yìí lọ kọ́kọ́ sáré wọlé ọjọ́ tí ọmọ ọlálọ́mí o ó ní ọlálọ́mí fún mi látàrí bàbá yìí sì ń sọ pé òun ọ̀látàrí ẹrù sọ pé ìgbà tá a bá pè é lẹ́gàn àwọn òṣìṣẹ́ wa nínú kóró oko lóko èyí ló dì sínú ọlọ́pàá àmọ́jọ níjọ́ ọjọ́ tí yẹrù ọ̀gbìn bá ti wúlẹ̀ lọ́fà. ṣe rí èyí tí tọ́sẹ̀kù yìí ìdákejì yìí ẹkún ìdákankẹ́ ẹ̀dá sínú oyin ṣẹgbọ́ ẹ̀dá sínú oyin bẹ́ẹ̀ bá rí oyin ẹ lu àdíẹ̀ yẹn yẹ ẹjọ́ pọ̀ dáadáa kó lè gbé iṣẹ́ yẹn mì dáadáa ẹ má jẹ́ kó kì ẹ jẹ́ kó sàn dáadáa níbẹ̀ tẹ́ bá ti mí ìṣẹ̀ mọ́. ìyẹ̀rù ọ̀gbìn bá ti wúlẹ̀ lọ́fà. ìyẹ̀rù ọ̀gbìn yóò. ṣe rí ìgbà tẹ́ ti mí ṣe rárá fílẹ̀ ń bẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ máa fi lo ẹ̀kọ gbígbóná lẹ́ẹ̀kọ̀ọ̀kan
í máa pa àrùn burúkú nínú ara, a sì máa pa nǹkan burúkú. Ọlọ́run má kọjú ìbínú rẹ̀ dà wá. Í máa dènà májèlé, ẹ̀gbọ́n mo wí, a máa dènà májèlé. Ọba ti fura yí pé ọjẹun kan sí ọba kan ọyá tètè, kódà bá ọba rógì gbígbóná tètè gbómi gbóná kaná kọ ta díẹ̀ sí kó gbé mọ́, gbogbo ẹ̀ yóò kúrò lára rẹ̀. Tàbí nǹkan tó ti wà lára ẹni ti pẹ́, wọ́n gbé síyàn lá ni, èèyàn jẹ́ǹjẹ kan ló di àrùn sára ni, ẹ gbìyànjú kẹ́ ẹ máa lò ó. Kódà nǹkan tó ti sápamọ́ sínú ara tí wọ́n gan ọmọ tó o ti ṣàyẹ̀wò lórí ẹ̀, tó o bá ń lo iṣẹ́ yìí yóò sì máa tú jáde. Ó yára fi yẹ́rù bẹ́ẹ̀ mi o, Lálọ́mí. Bínú bá ń bí mi, ẹ fi yẹ́rù bẹ́ẹ̀ mi o. Yẹ́rù bẹ́ẹ̀ mi o. Bínú bá ń bí mi, yẹ́rù bẹ́ẹ̀ mi o. Àwọn yẹ̀rù lọ́mọ láàárẹ̀, ọmọ búre o, ikọ̀ gbọ́dọ̀ jù kan. Tí ẹ bá ti ń lò ó lóòrèkóòrè, ẹlòmíì lè sọ pé irú ìgbà wo làwọn lè máa lò ó. Èèyàn lè lò ó lálẹ́ sùn, èèyàn sì lè lò ó láàárọ̀, kódà èèyàn á máa lò ó lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀, kódà á máa dènà oúnjẹ burúkú ojú oorun bó ṣe wà yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ, àní tí nǹkan kan bá ti wà nínú ara tí ń dènà àgọ́ ara rẹ tó o mọ̀, tó ti wà látọjọ́ tó ti pẹ́, ń rìn káàkiri ara ni, orí rẹ̀ ń gbá yìí ni, ara rẹ̀ máa dédé gbóná àìnídìí ni, ẹ gbìyànjú ẹ máa lo iṣẹ́ yìí. Ní agbára Ọlọ́run gbogbo ẹni ó bá lò yóò sì bá yín lára mu. Iṣẹ́ yìí kì í gba àbọ̀dè fún ara, í máa dènà àbọ̀dè nínú ara ni, kì í jẹ́ kí àbọ̀dè kó wọnú ara. Tí ayé bá tani ní ọfà, àlàáfíà ara ẹni ní máa wá kiri, yóò wá sọ dídàkudà. Ṣé mọ̀ pé tí àdá bá sáyàn lẹ́sẹ̀ àbí wọ́n bá yíyàn níbọn, yóò da àlàáfíà ara rẹ̀ rú. Bẹ́ẹ̀ náà nígbà ayé bá tani lọ́fà, ọ̀fọ̀ ojú oorun ni, ọ̀fọ̀ ajé ayé ni. Gbogbo etí tó bá gbọ́ mi ní wákàtí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé o. Wọ́n ń ta, wọ́n ń jù, wọ́n ń sà, kò ní wọlé ẹnì kọ̀ọ̀kan gbogbo wa. Bùwọ́ omi láà máa gbọ́ nínú ilé gbogbo etí tí bá ti ń gbọ́ mi o, ẹnìkan ò ní gbọ́ bùwọ́ àgbo. Ìfiṣẹ́ yìí lẹ̀ torí kẹ pé nọ́mbà mi, ìfiṣẹ́ yìí lẹ̀ torí kẹ wádọ̀ mi, torí kẹ lè ṣàdúrà fẹ́mi náà. Gbogbo etí tó bá lò, kódà má dáa lò, ẹ fi ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn yín, ìfi ṣèpolówó ọjà fún yín, kẹ lè ṣàdúrà fẹ́mi náà ni. Gbogbo etí tó bá lò yóò bá yín lára mu. Gbogbo ohun tẹ tí ń náwó sí látàìmọye ọdún, Èdùmàrè yóò bá yín mú kúrò ńbẹ̀. Àrùn ẹ ṣe ohun tó dáa, àrùn máa bọmọlúwàbí èèyàn jẹ́ ni. Á dára fún wa, á dára fún wa. Lẹ́ẹ̀kan sí +2348032983298 +22954651928. Á dára fún wa. Ìlú Ìkòròdú ni mò ń gbé o. Ṣùgbọ́n ohun tí ò jẹ́ àfà àdírẹ́sì lẹ́mọ̀, mò ń jẹ́ kó yé wa pé àti fẹ́ kúrò ńbẹ̀ lọ ọ̀dọ̀ mi gangan. Só ti yé yín dáadáa, síìtì kẹta síbẹ̀, ṣùgbọ́n kákúkú wí lẹ́ẹ̀kan, ẹni tó bá fúwù pé kọ́ wá bẹ́ẹ̀, tẹ́ bá ti wọ mọ́tò láti Ìkòròdú gáràjì, ẹ sọ fún mọ́tò pé ẹ̀yin ń lọ bá Ékù. Ẹni mọ́tò, ẹ sọ fún mọ́tò pé Emily lẹ́yìn ti fẹ́ bọ́ọ̀lẹ̀ Emily bus stop. Tẹ́ bá ti wá bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop, kẹ má wulẹ̀ gbọ́kadà kankan mọ́. Emily bus stop, Emily street, number 50, lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ọ̀tọ̀ bí tẹ́ ń bọ̀ nù. Bẹ́ẹ̀ náà ní ilé Kútọ́nù, Àgbálélámẹ̀. Tẹ́ bá ti dé Lébẹ̀lé, láti Lébẹ̀lé ẹ gba kẹ̀kẹ́. Tẹ́ bá ti gba kẹ̀kẹ́, kẹlẹ́yìn lọ sí Àgbálélámẹ̀. Kẹ̀kẹ́ náà yóò gbanú ọjà Àgbálélámẹ̀ kọjá, ẹni kó máa lọ sí Trudua àti lọ ìyẹn ní pé kó máa lọ straight, yóò rí oríta mẹ́ta kan, oríta mẹ́ta tó bá ti dé, so níwájúwájú, so school kan ò jìnnà síbẹ̀. School náà ó popular, wọ́n ń pè ní Santerep. Tẹ́ bá ti dé bí oríta yẹn, ẹ pè nọ́mbà, ẹ rí ilé tuntun kan tí wọ́n kọ́, géètì rẹ̀ ó tò lọ báyìí. So ẹ bá ti pè ilé tó wà láàrin ọ̀dọ̀ mi nìyẹn, ilé tuntun ni. So ẹ wá tẹ́ bá mọ̀ pé ọ̀nà tí mo júwe yìí kò yé yín, ẹ̀yẹn sá ti pè. Tẹ́ bá ti dé Lébẹ̀lé, á dàrẹ́ ti yín, ẹ sì dé ọ̀dọ̀ wa. So ẹ̀yin èèyàn mi ní ìlú Kútọ́nù, à ń bọ̀ wá o.
ṣùgbọ́n tí n bá ti dé mo lè má lò jújọ́ mẹ́ta lọ mò ń gba bẹ̀ lọ orílẹ̀-èdè Abidjan ni yọ yé wa kò ní yé ẹ lẹ̀ gbogbo létẹ̀ tí ń gbọ́ mi ìbànújẹ́ ò ní wọlé yín o ayọ̀ ní wọlé gbogbo wa o á dára fún wa o orúkọ mi lẹ́ẹ̀kan sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ire o ire kàbèjì nílé gbogbo bákan náà wọ́n tó bá fẹ́ join WhatsApp group wa ọ̀nà méjì ló pín sí o a ní public àti ní private wọ́n tó bá fẹ́ wọnú private ọ̀fẹ́ kọ́ ló fi wọbẹ̀ 5,000 ló fi wọbẹ̀ tí í ṣe àpò márùn faransé wọ́n máa béèrè túmọ̀ alárẹ̀ ọ̀fẹ́ ohun tó ṣe sí ọ̀fẹ́ gbogbo àwọn ètò tá a ti fílẹ̀ látọjọ́ tó ti pẹ́ ó béèrè àlàyé lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ á ṣàlàyé fún ọ yékéyéké nǹkan mi tó bá tó fẹ́ béèrè ó béèrè ṣùgbọ́n tó bá béèrè lórí ọ̀rọ̀ ara rẹ̀ ó sanwó ìyẹn ọ̀pápọ̀ bákan náà wọ́n tó bá wà ní pọ́pílíkì ọ̀ láǹfààní àti béèrè kankan ọkàn jẹ́ mẹ́mbà lásán ni ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ di ọ̀láǹfààní àti sẹ́ndì fọ́tò ẹ̀yọ kan káyọ̀ ṣàdúrà fún ọ̀tọ̀ o kò jù bẹ́ẹ̀ lọ ire o ire kàbèjì. onílé ọlọ́fàmọ́jọ ọmọ láàárẹ̀ ọmọ búre ìkan gbọ́dọ̀ jù kan nílé ọlọ́fàmọ́jọ ọmọ láàárẹ̀. alùbẹ̀bí ọlọ́fà ẹgbẹ́ ẹ̀fà alùkọ́sù ọlọ́fà ẹgbẹ̀je alùkìrìdìgìrìgì ọlọ́fà ẹgbẹ̀ndínlógún níjọ́ ọjọ́ kìíní ọjọ́ níjọ́ ọmọ lálọ́mí alùbẹ̀bẹ̀ ń gorí igi ìrókò alùkọ́sù ń gorí oró alùkìrìdìgìrìgì nítorí ọ̀pẹ jẹjẹ afọ tí orí bi tí ó sùn mọ́ ọkọ̀ omi nǹkan ṣoṣo gúrogúro nínú ilé ọlálọ nínú òkòkòrò ó ní ti kú fe tóbi fe iná mú erogún làbà àjò òbí tó ń lọ títí òun rè òun ọmọ bó ń wọ́dẹ láíláí ó ní àtẹ́jọwọ́ àwọn bàbá òun bàbá jáwé ẹlẹ́bọ bàbá lọ bàbá dé o bàbá jáwé ẹlẹ́gẹ́dẹ́ bàbá lọ bàbá dé ọjáwé ẹlẹ́bọ bàbá yín lọ bàbá yín bọ̀ àbọ̀dé ọ̀yọ́ bàbá yín bímọ mẹ́ta kọ̀ jẹ́rọ̀ rárọ̀ ọmọ lálọ́ mi fi ẹrù bẹ́ẹ̀. Tinubu.